Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by 2 ṣe wà lẹ́ni. Thank you for joining me. Ẹ̀yin tẹ́ ti subscribe, thank you so much. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. God bless you. Lórí ti tèmi, èèyàn kan ló béèrè question lọ́wọ́ mi. Mo wá rí pé question yẹn máa ṣe yín láǹfààní. Alhamdulillah. Wọ́n ní ìpá síso. Ṣé ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ ìpá síso? Hydrocele. Ṣé ó lè cause àìṣedéédé ọkùnrin? Àwọn kan sì máa ń pe hernia, wọ́n ń pè ní ipaki. Ṣé gbogbo eléyìí àti ìyànsòpá àti ìpákì ṣé ó lè cause àìṣedéédé ọkùnrin? Then ṣé kẹ̀kẹ́ kí ẹ máa wa kẹ̀kẹ́ kó fi máa ṣe exercise jù ṣé ó lè cause ìpákì àbí èyí tá à ń pè ní sòpá hydrocele? Ẹ̀yin tèmi ẹ máa bá mi kálọ. Ẹ ní láti wò ó tán. Ẹ má mind bí mo ṣe ń sọ̀rọ̀. The most important thing tó wà níbẹ̀ òun ni kẹ́ ẹ grab. Bẹ́ẹ̀ kí n tó tẹ̀síwájú, iléeṣẹ́ Akérèkọ́rọ́ Skin Ultimate òun ló gbé mi jáde lénìí. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wọn. Kò kí ń pọ̀ jù 1 business 2 business 3 business owó ni gbogbo wa ń wá. Alhamdulillah. Ẹ darapọ̀ mọ́ wọn láti Ghana ní Nàìjíríà ní yes. Ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wọn. Alhamdulillah. Màá kọ nọ́mbà wọn tẹ́ bá fẹ́ pè wọ́n. Tẹ́ bá dẹ̀ ti ń rí wọn ládùúgbò, ẹ bá wọn rà á. Ó dáa fún gọ̀rọ̀kọ̀rọ̀, jẹnàjẹnà, ìfò, ẹpaná ò ní sí lọ́rọ̀ rẹ mọ́. Jẹnàjẹnà abíyá. Thank you for joining me. So, èwo ni ká kọ́kọ́ bẹ̀rẹ̀? Okay, hydrocele that is tá ń pè ní ìpá síso. Ṣó yé yín? Ó lè máa fa erectile dysfunction tó bá manage ẹ̀ dáadáa. Ordinarily, ó lè máa fa erectile dysfunction. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tó bá ti dé bá ojú, ó ti dé bá imú. Like ẹpọ̀n rẹ wú, inú yẹn ò lè dùn. Ìdí tó fi máa cause erectile dysfunction nìyẹn. Nísìnyí o wà lọ́dọ̀ obìnrin yẹn ó ń body shame ẹ pé ẹpọ̀n rẹ ṣe wú báyìí. O ò ní fẹ́ lọ sọ́dọ̀ obìnrin míì dípò kí wọ́n mọ̀ bu ẹ̀. Ìkan nìyẹn. But ordinarily tó bá manage ẹ̀ dáadáa, ní ìsòpá tí ò tóbi jù, tó ìṣe èyí tó jẹ́ pé táwọn olóyìnbó ń pè ní structural lymphedema, tó ìṣe yẹn, èyí tó mọ wú tó bọ́kẹ̀tì, tó mọ olómọ ń cover okó àti kórópọ̀n, tó ìṣe yẹn, ó yẹ kó lè manage ẹ̀ dáadáa. Ṣùgbọ́n rẹ̀ wá leléyìí, tó bá jẹ́ wípé ìpá síso rẹ kẹ̀kẹ́ ló cause ẹ̀. You know, too much of sitting on kẹ̀kẹ́ every time kẹ̀kẹ́ ibẹ̀ yẹn ti di like ó ti knob. Yes, ẹ ti compress ẹ̀. Kò ní mí dáadáa mọ́. Mo nínú atẹ́gùn ní ìfọ̀kànbalẹ̀ wà, ní growth wà. Jojúmọ́ lórí kẹ̀kẹ́, like even kò ní sí àtọ̀ ní ní mobility, kò ní ní movement. Kò ní ní movement dáadáa, àtọ̀. Kò ní ní movement dáadáa. Tẹ́ bá ti ń wà lórí kẹ̀kẹ́ púpọ̀ jù, ẹ̀yin imagine kí ní kẹ̀kẹ́ yẹn kò wà comfortable. Ẹ̀yin ibẹ̀ lẹ́yìn ó wá gbé kórópọ̀n yín sí throughout. Tẹ́ bá wá sọ fún mi pé báwo mo ṣe mọ̀? Sóyé yín, ìwádìí náà ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Kẹ̀kẹ́ wíwà too much. Ó ń wa kẹ̀kẹ́ more than 5 hours per week. Ó lè lead sí hydrocele. Ó lè lead sí inguinal hernia. Ẹ bá bi mí lérè pé báwo mo ṣe mọ̀? Àwọn àgbàlagbà púpọ̀ tí mo rí pé wọ́n dàgbà wọ́n ní hernia àbí hydrocele. Ìwádìí jẹ́ kí n mọ̀ pé wọ́n ti wa kẹ̀kẹ́ rí. Àwọn náà dẹ̀ confirm ẹ̀. Ẹ̀yin ẹbí lọ́wọ́ àwọn àgbàlagbà lẹ́gbẹ̀ẹ́ yín, àwọn Yorùbá gidi ni wọ́n sọ fún yín. Nítorí pé kíni bẹ́ẹ̀ ṣe ń wa kẹ̀kẹ́ yẹn, ó lè jẹ́ kí inguinal rings tó ti cover lọ́jọ́ tó ti pẹ́ láti ìgbà tẹ́ ti wà kékeré, tẹ́ ti wà nínú ikùn mọ̀mọ́ yín, ó lè reopen. Kẹ̀kẹ́ wíwà ó lè jẹ́ kí ibi muscle yín ó lè weak níbi inguinal cavity lẹ́gbẹ̀ẹ́ ẹpọ̀n. Ó lè weak, tá à ń pè ní weak muscle. Ó wá jẹ́ kí intestine kó bug out. Ìyẹn lè ṣẹlẹ̀. Kẹ̀kẹ́ wíwà ó ní ẹ máa ń jókòó lórí kẹ̀kẹ́ for long. Gbogbo bíbẹ̀ yẹn, kórópọ̀n yẹn,
ó ṣe bẹ́ẹ̀ ni pé kò fẹ́ ṣiṣẹ́ mọ́ ni ẹ bá fẹ́ kó gbéra bá kò ní gbéra. Okay, for example ẹ̀yẹ ṣe wúú ẹ mọ̀ ṣe wúú ibi tí noise bá wà ibi tí noise wà every time ṣé ẹ mọ̀ gbọ́ràn ẹ ní mọ̀ gbọ́ràn. Ìwọ tó bá wà níbi tí engine ti ń ṣiṣẹ́ jù engine I'm telling you tó bá yá ẹsẹ̀ rẹ máa wúwo. The same thing náà ni pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gun kẹ̀kẹ́ jù. Ẹ̀yin tẹ́ ń gun kẹ̀kẹ́ jù ó lè cause pé kẹ́ ẹ máa witness erectile dysfunction. Although kẹ̀kẹ́ wíwà ó dáa torí pé kò ní jẹ́ ká sanra púpọ̀ jù kò dẹ̀ ní jẹ́ kí BP dààmú wa. Yes, wọ́n máa ń recommend ẹ̀ but kò gbọ́dọ̀ pọ̀ jù. Tó bá pọ̀ jù wàá ní hydrocele wàá dẹ̀ ní inguinal hernia ó dẹ̀ lè express erectile dysfunction. Then to further láti make point mi ìdí kí ló máa wá fà á tí inguinal rings máa fi open. Ẹ mọ́ gbàgbé pé àwọn ọmọdé náà máa ń ní ẹ̀ẹ́dì tí wọ́n bí àwọn ọmọdé sìn tí ẹpọ̀n wọn máa tóbi. Yes, ó ní reason àti tó bá yá ó tún máa disappear ó ní reason. Ìgbà tí wọ́n ti conceive ọkùnrin ṣóyé yín kórópọ̀n ó máa ń fọ́ọ̀mù nínú lẹ́gbẹ̀ẹ́ bí kidney ṣóyé yín kó tó di pé wọ́n á bí ọmọ àwa máa drop through lining kan tá à ń pè ní inguinal rings forming a sac tó ń fọ́ọ̀mù yẹn òun gangan là ń pè ní kórópọ̀n á wá lọ jòkó sínú ẹpọ̀n. Inguinal rings yẹn tó bá ti parí iṣẹ́ yẹn á wá close. Alhamdulillah. So nǹkan tẹ́ máa fi ń rí táwọn ọmọdé míì tí ẹpọ̀n wọn mọ́ tóbi ni pé tí kórópọ̀n yẹn bá lọ drop ó máa ń gbé fluid dání. Inguinal ring á wá close. Nǹkan tá à ń pè ní not communicating nìyẹn. But as time goes on wọ́n máa ṣe ń dàgbà tó bá ti bí wọn body wọn máa absorb omi yẹn ẹ̀ ní rí ń bẹ̀ mọ́. Ṣé ó yé yín bẹ́ẹ̀? Then àgbàlagbà nǹkan tó fà á tí inguinal rings máa ń rí open kẹ̀kẹ́ wíwà too much. Ẹ mọ́ gbàgbé mo ní too much. Ìwọ tó ń wa kẹ̀kẹ́ 5 hours per week ẹ minimize ẹ̀. Àbí accident a kind of falling to cause injury inflammation through bóyá STDs of all kinds ó lè jẹ́ kí ibẹ̀ yẹn open. Tí ibẹ̀ yẹn bá wá open fluids láti inú àwa máa rọ́ sí a máa gba line yẹn tẹ́rẹ́ ẹni tẹ́rẹ́ èjì tẹ́rẹ́ a máa lọ mọ́ store síbi kórópọ̀n. Òun ló fà á tí kórópọ̀n mọ́ fi ń wú á wá dàbí pé ẹpọ̀n wú generally táwọn èèyàn ń pè ní sòpá. The more tó bá ṣe ń jẹ tó bá ṣe ń mu bẹ́ẹ̀ náà ló ṣe yes ó dìbẹ̀ tó bá ṣe ń jẹ ló máa wú sí i. Àwọn ẹlòmíì wọn tí wọn ò kí ń pọ̀ àwọn míì dẹ̀ ni ó depend bí iṣẹ́ tẹ̀ ń ṣe ó depend oúnjẹ tó ń jẹ. Ìgbà míì ẹ rí pé ẹpọ̀n yẹn wú ìgbà míì ẹ rí pé ó ṣe kékeré ìgbà míì ẹ sọ pé ó ṣe kékeré tó o bá ti disturb ẹ fílẹ̀lẹ̀. Èmi ò sọ wípé herbs ò sí o tẹ máa fi drain ẹ tó bá ti worse bẹ́ẹ̀ tó o bá ti ní ẹ lára fílẹ̀lẹ̀. Normally kò yẹ kó níyàn lára tó o bá ti wà noticeable bẹ́ẹ̀ tó bá ti di pé ó ti ń di nǹkan tá à ń pè ní lymphedema gọbọi scatter lymphedema o ní láti wá pé kí ló ń ṣẹlẹ̀ ẹ ní láti wá ibi tí fluid yẹn ti ń wọlé ẹ ní láti wá bí wọ́n ṣe máa block ẹ̀ through ẹ̀yin náà mọ iṣẹ́ abẹ nìyẹn. So tómi yẹn bá wá ń wọlé tí liquid yẹn fluid tó ń wọlé tó ń jáde tó ń wọlé tó ń jáde tó ń wọ testicles ibi testicles tó ń padà sínú ikùn ó là ń pè ní communicating hydrocele. Ìyẹn torí bó ṣe ń ṣe ó lè lead sí inguinal hernia. Hernia ó póríṣiríṣi depending ibi tó ti mú ẹ. Hernia lè mú yàn láti anything from the chest to the hips. Òun lorúkọ tí wọ́n fi ń pè wọ́n nítorí pé inguinal hernia ó wà located ní inguinal cavity that is to say ibi tí iṣan kan tó ti gbé ẹ̀jẹ̀ dání tó wọnú testicles simply nínú òyìnbó spermatic cord àti blood vessel tó link sínú testicles ibẹ̀ là ń pè ní ibẹ̀ ní pathway spermatic cord àti blood vessel leading to the testicles. Mo believe pé I understand nǹkan tí mo sọ. Ibẹ̀ ni intestine ó máa ti ń bug out because that place is already weakened due to one thing or to the other. Ó lè jẹ́ kẹ̀kẹ́ ó lè jẹ́ overdoing exercises
exercises tó capable ó máa ṣe, weightlifting tó capable ẹ máa wúkọ́, ẹ smoke ẹ máa wúkọ́, ẹ máa smoke ẹ máa sneeze. Tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn, ìwọ tó bá ti jẹ́ pé o ti ń wa kẹ̀kẹ́ rí, o dẹ̀ ń ṣe gbogbo orú kíní yìí, ó máa mú ẹ. Including hernia ló related mọ́ hydrocele. Ṣó yé yín? Tó bá kéré, tẹ́ bá rí i pé weakness of the muscle ó wá push out intestine. Tó bá push out níbẹ̀ yẹn, ẹ máa rí picture yẹn bí báyìí, intestine ló push out. Tí ò bá pọ̀, ẹ filẹ̀. Tó ò bá pọ̀, ẹ filẹ̀ lẹ̀. Maybe as time goes on, ó máa lọ on its own. Even hydrocele máa lọ on its own. Bẹ́ẹ̀ tó bá rí i pé kíní yìí ó ń pọ̀, kíní yìí dẹ̀ ní ẹ̀ ń touch ẹ̀ feel life mọ́ níbẹ̀. Perhaps ó ti ń wà twisted. Ó làwọn olóyìnbó ń pè ní strangulated. Kò sí nǹkan tí ẹ máa lọ ṣe, ẹ lọ sí hospital náà àwọn urologist kó wọ́n bá analyze gbogbo intestine yẹn kí wọ́n kó padà síbi tó yẹ kó wà. Ṣó yé yín? Yìí tó bá ti wà strangulated, kò sí nǹkan tí herbs lè ṣe láàrin yẹn. But hydrocele fluids a ní 1 or 2 or more. Ṣé mo sọ fún yín pé ògùn ju èèyàn lọ tó lè drain fluids yẹn? But ṣé ó máa wá lè close the inguinal rings tó open? Kò lè close the inguinal rings. That is even the more reason tẹ́ máa fi lọ sí hospital. Bẹ́ẹ̀ ìwọ tó bá mind, tó bá ti rí pé ó ti tún fill up, wàá tún lo herbs á tún drain. Tó bá ti tún fill up, wàá tún lo herbs á tún drain. But to step on it, ó ní láti wò ó pé ibo ni fluids yìí ti ń wá, kí wọ́n take care. But tó bá rí pé operation yẹn ó máa ju ẹ̀mí rẹ lọ, o lè wá mọ manage. Èmi ní kẹ́ mọ́ lọ sí hospital, ẹ má sì mí gbọ́ o. Mi ò ní kẹ́ mọ́ lọ sí hospital. So lẹ́yìn gbogbo eléyìí tá a sọ yìí, ṣó yé yín? Kí wá ni mo lè sọ pé bóyá wọ́n lò àbí àwọn èèyàn kan lò tó help wọn? One, nǹkan tí mo lè sọ pé àwọn èèyàn kan lò tó help wọn, ó ní iyọ̀. Ẹ wá iyọ̀ kó pọ̀ díẹ̀, ẹ fomi díẹ̀ sí, ẹ form iyọ̀ into paste. Ibi tí ó wú yẹn mọ̀ lẹ́mọ̀. Bẹ́ẹ̀ ẹ̀yin tèmi ẹ má sì mí gbọ́, tíbì kan bá wú, ṣó yé yín, tó yẹ pé ó wú ni ó le, ẹ dákun ẹ lọ sí hospital kó má jẹ́ testicular cancer. Tó bá le, bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ feel bí kórópọ̀ yẹn bí pé fluid ni, bí pé ó ń feel bí omi bí wúwo ẹ feel bí omi, hydrocele nìyẹn. Ìmí ní kẹ́sì mọ́ lọ sí hospital. Ibẹ̀ yẹn ni ẹ lè wá iyọ̀, ẹ bomi díẹ̀ sí, mi ní kẹ́ ẹ mú o, ẹ mọ̀ lẹ́mọ̀ overnight, ẹ mọ̀ sábà ṣe. Ó ní tendency láti jẹ́ kó shrink bẹ́ẹ̀. Then ó ní kíní kan tí àwọn Haúsá tá à ń pè ní dulce denlibia. Ẹ wà kékeré ẹ báyìí, kékeré báyìí tó ju àtàǹpàkò lọ, bí kékeré báyìí tó ju ọmọ ìka lọ, kékeré báyìí. Ẹ wà wá sámíà, ẹ soak ẹ sínú omi overnight. Ẹ mú láàárọ̀. Tó o bá lè mú tán lẹ́ẹ̀kan, o lè mú lẹ́ẹ̀mejì àbí o mú lẹ́ẹ̀mẹ́ta. O lè soak ẹ pẹ̀lú omi pure water 3 àbí 2. Mo rò bí you understand. The next week again, ẹ tún ṣe. The next week again, ẹ tún ṣe tí tó fi máa drain tán. Èmi ò ní kẹ́ mọ́ lọ sí hospital. Then lẹ́lẹ́ bíbẹ̀ mo sọ̀rọ̀ nípa òdòdó àsùnwọ̀n òdòdó òyìnbó àsùnwọ̀n anyone. Ẹ wá, ẹ kó jọ, ẹ sá room temperature ni. Adúpẹ́ lọ́wọ́ weather tàwa harmattan, àwọn kan gbé sharp ni. Pandoro, ṣó yé yín, kò ṣe tó ti rotten o. That means to say any that wá fresh one. Níwọ̀nba pandoro, ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ gún kó lè bá tètè gbẹ. Ẹ sá òun náà. Tẹ́ bá ti sá, ẹ gún papọ̀, ẹ lọ papọ̀ kó di powder. Ẹ wá jankanwa, ṣó yé yín, jankanwa yẹn kambulala ní kékeré. Ẹ mix ẹ papọ̀, ẹ fi mọ́ mògì gbígbóná. Ṣó yé yín. Then ẹ fẹ́ any growth, any liquid form thing ní ara yín. Mo ti máa ń sọ̀rọ̀ black seed powder. Mo tún sọ̀rọ̀ ginger. Ẹ wá black seed powder, ẹ dà papọ̀ mọ́ ginger. Àwọn méjèèjì yẹn combination yẹn, wọ́n ní tendency láti drain fluids. Black seed powder ó ní tendency láti manage all kind of sickness. Kò ní jẹ́ kó di gọbọi. But the wúlò rẹ̀ ni pé ẹ mú lasting at night, because ó ní bó ṣe máa ń jẹ́ kí ara èèyàn kó fẹ́ relax tí èèyàn bá ti lò tán, tí ẹ máa mú lálẹ́. So that is all. Ẹ̀ẹ́dẹ̀ máa rí pé gbogbo nǹkan máa rí bá a ṣe fẹ́. Bẹ̀ ìwọ tó bá fẹ́ wá jókòó lé orí ọ̀dọ̀ náà, ó fẹ́ take care dáadáa.
ó ní nǹkan tá a máa fún àwọn èèyàn tó máa fi flush tó jẹ́ pé ní bá porúkọ ẹ̀ fún yín gan ẹ lè rí lọ́dọ̀ yín generally gan kò sí Nàìjíríà àá náà lọ wá ní far away ni tá a bá fún yín ẹ máa flush gbogbo excess liquid yẹn jáde. Yes, àwọn tó mọ̀ ní bíbá wọn mọ̀. This is on point by 2 using my words for others. Bye for. Ẹ darapọ̀ mọ́ wa lénìí ní iléeṣẹ́ Akérèkọ́rò Skin Ultimate. Àwa làgbà, àwa ní bàbá, àǹfààní ńlá.